A kú dédé ìwòyí. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin àǹtí mi, gbogbo yín pátápátá ni mo kí. Mi ò lólódì kankan. Tó bá jẹ́ pé àárọ̀ ni ẹ wà, mo kí yín pé ẹ káàárọ̀. Tó bá jẹ́ ọ̀sán ẹ káàsán, tó bá jẹ́ alẹ́ ẹ káalẹ́. Tó bá jẹ́ pé ẹ̀yin ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni, orúkọ mi ọmọ yín, àbúrò yín. Orúkọ mi ni Dr. Abiz Abolade. Ẹ bá mi wá nǹkan fìdílé. Ṣé ẹ ti fìdílé nǹkan? Mo fẹ́ kí a jọ yára wa ní ọgbọ́n. Ní ọgbọ́n tèmi gbọ́n. Mo fẹ́ kí a jọ yára wa ní ọgbọ́n, torí pé wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n. Ńlá fi dá ilẹ̀ Ifẹ̀. Ẹ mú báírò yín àti ìwé. Ẹ máa kọ àwọn nǹkan yín sílẹ̀, torí pé bí bá wúlò fún wa lónìí, yóò ṣàǹfààní fún wa lọ́la. Ẹ má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe, torí pé gbogbo tá à ń ṣe yìí ìṣẹ̀ṣe ni. Níta bàbá wa ń ṣe, òun náà ń pè ní ìṣẹ̀ṣe. Ẹ má jẹ́ kí ẹ̀sìn kó gba àwọn nǹkan yìí lọ́wọ́ wa, torí wọ́n ti gba góòdì lọ́wọ́ wa. Wọ́n ti wá gbé yẹ̀bùyẹ́bù pàǹdà, wọ́n ti gbé lé wa lọ́wọ́. Kò sẹ́sìn tó ní ká máa bà tèèyàn jẹ́ o. Mi ì sọ̀rọ̀ ń pa káfíwé àti egbò bà tèèyàn jẹ́ o. Àmọ́ káfíwé àti egbò tún tèèyàn ṣe, ara iṣẹ́ tọ́lọ́ Elédùmarè tó dá ewé àti egbò fún, tó dá fún náà nìyẹn. Ẹ gbọ́ bí? Mi ì sọ àwọn tó ń lo ewé àti egbò lọ́nà àìtọ́ o. Àmọ́ àwọn tó ń lò lọ́nà àìtọ́, ìbá yín ni mo ṣe lónìí. Kí ni mo mú wá fún wa lónìí? Mo mú iṣẹ́ ìmùlẹ̀ asínà wá. Ìmùlẹ̀ asínà ó kéré lójú, àmọ́ iṣẹ́ rẹ̀ pọ̀. Ẹ̀yin àgbàlagbà, iṣẹ́ tí mo fẹ́ fi kalẹ̀ yìí, ẹ bá mi jẹ́rìí sí i. Ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ jẹ́ tiwantiwa. Wọ́n ń pe kinní kan ní ìwọ tíṣẹ́ rẹ̀ ò bá lọ déédé, àbó ń lo oògùn tó wá sọ pé oògùn tètè ń jẹ́ lára ẹ̀. Ìmùlẹ̀ ni kò ṣe. Tí ìmùlẹ̀ bá pọ̀ lára èèyàn, kódà tó bá já ewé kan tó lọ papọ̀ mọ́ ewé kan, ìgbà tó bá fi lò tán, iṣẹ́ ó ti dáhùn lára ẹ̀. Àmọ́ tí ò bá sí ìmùlẹ̀ lára èèyàn, àwọn ará bí wọn ò ní jẹ́ kó ṣiṣẹ́. Ṣùgbọ́n tí ìmùlẹ̀ bá ti pọ̀, wọ́n mọ̀ rí pé àwọn ọmọ rọ́wọ́ ẹ̀ gbogbo ìgbà. Ọmọ àwọn náà lọmọ yìí. Ọmọ yín ni mí o. Ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ́ o. Mojúbà kọ́dá, mojúbà ṣẹ̀dá. Ìbẹ̀yìn ìyá mi, ìbá yín ni mo ṣe o. Kí lẹ máa lọ wá? Ẹ lọ bá mi lọ wá ẹyẹ alápàǹdẹ̀dẹ̀. Ẹyẹ alápàǹdẹ̀dẹ̀ àti odidi atare kan, pẹ̀lú ewé àjẹ́òbàlé ẹyọ 7. Àjẹ́òbàlé náà ń pè ní ewé afẹ́lóru. Afẹ́lóru náà ń pè ní ewé àjẹ́òfòlé. Ewé kan náà ni. Ewé àjẹ́òbàlé, ewé àjẹ́òfòlé, ewé afẹ́lóru, ẹyọ kan náà ni. Ṣáà ti wá ẹyọ 7. Ẹ jẹ́ ká jó mọ́ ẹyẹ alápàǹdẹ̀dẹ̀ àti ewé àjẹ́òbàlé ẹyọ 7 pẹ̀lú odidi atare kan. Ṣáà ti jó. Ẹ jẹ́ ká jó, ká lọ̀ kó kúnná. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ bá mi subscribe. Abẹ̀yìn ni. Mo bẹ̀ yín, ẹ bá mi subscribe, torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà lórí ìkànnì yìí. Àṣírí àwọn bàbá wa ń bẹ lórí ìkànnì yìí, tó jẹ́ pé a máa ṣe tádẹ̀ máa dán wò lójú yín, tẹ́yin náà máa rí. Ó ń bọ̀ lọ́nà. Màá ṣe live video tó jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí màá ṣe lójú yín, á dẹ̀ dán wò. Tí ò sí idán, kò sí idán, mi ò mọ̀ ń pa dán o.
mi ò ń pidán o, àwọn tó ń pidán mi ò ń pidán, àmọ́ ká so oògùn, ká jẹ́ ìwé àtegbò ká fi so oògùn. tó gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ, tí a ti jó a ti lọ̀ ọ́, a wá pín oògùn yìí, a pín sí márùn-ún, a pín sí ọ̀nà márùn-ún. tá a bá fẹ́ sùn lálẹ́, a máa fi epo pupa a máa fi lo ẹbu yìí, a lè dá sọ́wọ́ ká fi epo sí i, ká fọwọ́ rò ó, ká lá a lè dá sínú abọ́ kan ká fi epo sí i, ká lá márùn-ún, ọjọ́ márùn-ún la máa lò ó, la máa fi lò ó, a pín sí márùn-ún ni. Kò jù báyìí náà lọ, iṣẹ́ ìmùlẹ̀ asínà ni. ọ̀nà yín á ṣí, ọ̀nà mi á ṣí, ọ̀nà wa á là, a ní ráwọn owó, ire gbogbo ní sojú ajé, ire gbogbo á sojú èmi àti yín, a rówó sayé o, torí owó náà fi ń sayé, àtèmi àti yín, a ní ráwọn owó, kòròkòdò ayé ò wá nílùú fún wa jó. Mo dúpẹ́ láwọn olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín, bá mi subscribe. Ní ìjìbá lọ lórí ètò yìí, ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi ní tí ò bá yé yín, 08053133142 tàbí 08039336675. orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín, orúkọ mi Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi sínú ò ní di, kòròkòdò ayé ò nílùú fún wa jó. Ire o, ó dìgbà kan náà.